Africa Content TV. Èyí kọ̀kọ́ nínú wà láàbùrà nínú ọ̀làlá kẹ́ẹ̀pẹ́ fún wa àyàdé ewé ní sọ́bì lọ́jọ́ pọ̀ ẹ̀kọ́ ìyá ní ìsìnkú ewé ní sọ́bì lọ́jọ́ pọ̀ ẹ̀kọ́ àríyá ẹ̀kọ́ àdúró ti àjẹjìgbé ọ̀yìnkẹ́lá sí ìdíje Yaro. Amakide ilé ìwọ̀sùn. Bàbá àlù kámú kí ikọ̀ èyí tó dùn wọ́n sọ òun la máa mú. Ààrẹ ìwọ ọgbàkọ̀ lọ́jọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. President General gbogbo ẹgbẹ́ mi Fuji. The skill sensation. Ẹ̀kọ́ àdúró ti àìdébí ráṣídì o. Gbogbo ẹgbẹ́ onífújì ní kàlẹ́ pátápátá. Ọjọ́ orin tiwọn náà kò lọ́lá lọ́wọ́ ọba kájọ ilé bá ara wọn ṣe. Tàìdébé lẹ́nu ẹni bá ń dúnú. Oríire wẹ́lẹ̀ ìyá kárí gbogbo wa o. Àrùn àmìnà. Akíolóye Ìbàdàn. Fíjàbí ọ̀rẹ́ mi kéde. Dàbòlóye Ìbàdàn ṣe.